ọmọ aládé ilé yá ilé kankan ń ta gbé ìràwọ̀ ìdájọ́ ọlẹ̀ kó sùnà. Yorùbá Republic dandan ni dandan ta idan Yorùbá Nation orílẹ̀-èdè àwọn ọmọ odù tó dá ìwà. ẹ̀gún bá kúni lọ́wọ́ lẹ́sẹ̀ káfíìrì kalẹ̀ sí ni ọmọ Yorùbá ilé yá. èkúté lẹ́ti tọ̀ sí pé ìgìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní oríjìdó ní kóńkó jàǹbélé kó ní kó wá ó ṣe ti ẹni. fẹ́ni tí ò gbọ́ Yorùbá Nation certain. ètò ti dúró ètò tòótọ́ tí Yorùbá ó bẹ̀rẹ̀ ìṣèjọba tíátíá. ọmọ aládé ni wákàyé gbáyé bí ẹrú títọ́ ní ká gbára wa. ọrọ̀ ajé ń bẹ nílẹ̀ Yorùbá bàbá dá dúró ni kò sí gírì. àbí kí láǹfààní kákẹ́kọ̀ọ́ yamùrá tómi ajé ń sun tówó ń wọlé tóun rere tún dàgbàdo inú gò tó dàwọ̀ mọ́jú bá dìé. tójójú lásán etí la fi ń gbọ́ ìlú tá a jọ ń gbé pọ̀ táǹfààní kan ò wọ̀lú tọ́mọ aláṣọ ń wè kísà. ìlú à ń gbé tátọ̀ ń rìn wá ń wọlé wa kó wa lẹ́rù lọ tọmọ ẹlẹ́ran wa ń jẹ gungun níbi ọ̀dọ́ kàwé tí ò ṣiṣẹ́ tí í ṣe kọ̀ǹdọ́tọ̀. níbi baálé ní yẹpẹrẹ níwájú aya ọkùnrin tí ò lówó ẹgbẹ́ tó lè sọkọ ìyàwó ẹ̀ ni. níbi ẹni péréte ń jẹ ayé ọba táwọn ọ̀pọ̀ ń gbé nínú òṣì àtàìní ojúlé lágbárí ebi wà níkùn. ẹgbọ́n kí la kọ ibi obìnrin ti ń sọ lórí ẹbí tí ń bọ́kọ bọ́mọ ibi ìyàwó ti ń dẹrú nítorí owó yíyá ṣiṣẹ́ owó gbáyà ládògán táyé lè tán táyà ń gbowó lọ́wọ́ àlè fìnáǹsì ọkọ tọkọdọ lórí burúkú tán tọ́da tọrọ jẹ èèyàn tí ò lówó dandan ni kó ṣerú ìyàwó ẹ̀. níbi tọ́jọ́ ọ̀la òsì tí bàbá ń gbáyé ogun táwọn ọmọ náà ń tẹ̀lé ọmọdé burúkú ní ìdàgbà ìyá Yorùbá ẹjẹ́ àpèrà wájọ ilé yá o. àìmẹtí àìmèrò ní mọ́mọ́ ìyá mẹ́fà kú dẹ́gbẹ̀ẹ́ fà ẹjẹ́ ajára wa ká bọ́ lọ́wọ́ abúlé tí mógun jani ká bọ́ lọ́wọ́ àwọn tí ń ṣe wá tí ń gbà wá ká bọ́ sí ilé tí a Yorùbá ògọ̀. àtijọ́ ṣáájú rí láyé ọjọ́ sí ni àwa lákọ́kọ́ ní tẹlifíṣàn nílé àwa èèyàn dúdú gbogbo wọn náà ń kọ̀ṣe wòṣe wa bá a bá ti dá dúró ní Yorùbá Nation ìbárọ̀sọ̀mù. ayé ọjọ́ sí láti nílé iṣẹ́ lóríṣiríṣi àtòkè ọyà àtìsàlẹ̀ ọ̀hún bí wọn àdélẹ̀ Yorùbá wọn ò ríṣẹ́ àti finúwénú ajẹwọ wọn bá wa jẹyàn kan gbá ojú pin wọn ti bá wa ro kàdákòkò lu ibi ọmọ ayé bá ní dé láyé fi ibú ni ohun ẹ̀dá sọ̀yàn dà ní ó fi sọ̀rọ̀ nígbẹ̀yìn. ìgbésí ayé ọ̀dọ́ dà mẹ́rin ọmọ aládé ẹja kálẹ̀ tún síwájú kákú òní kó ẹ̀yìn. àsìkò yìí la ó mọ̀ bóyá pé àwọlẹ̀ ìjọ́sìn ti tán nínú ìran ọmọ Yorùbá tó lẹ́nu wa ò ní kò. ṣe jẹ́ ajára wa ká pègún pèpèrún akukutu ti ń rí nínú ẹni àfiṣàṣáájú tó ti ń fogún jalè bàbá wọn ọ̀pọ̀ láròkè ó dìgì àfẹ̀yìntì tí wọ́n ti ń yẹni gbálẹ̀ jọ́dálẹ̀. gbogbo ọ̀dọ́ ẹja a tún ti ń gbọ́ kì í sọ̀rọ̀ àwáwí ọ̀pọ̀ ní ti ń kéde òṣèlú tó fẹ́ ja Yorùbá Nation gbà ẹja lajú ká mọ́ sàṣùpara bẹ́ẹ̀ bá gbọ́gbé wọn àwọn amúnilẹ́rú sọnidẹ́rú ti ń jẹ wá bí iṣu ni oníkówó wa ló gbáyé wá ṣe rere òòjọ́ làákọ mọ́tọ́jú mi yàn mí máa yé ẹja dúró Yorùbá Nation ṣúọ́ jùjùjù. gbogbo ọ̀dọ́ gbogbo àgbààgbà nílẹ̀ Yorùbá ẹgbẹ́ra sọ kágbára wa nílẹ̀ lọ́wọ́ gbogbo aláwí ìyanu ká bọ́ lóko rèégbè ẹsẹ̀ kiri kágbára wa lọ́wọ́ gbogbo asọnidẹ́rú dèrò ẹ̀yìn tí ìfúnni lè rí òdì jẹ àwọn awogi mọ́lẹ̀ falẹ̀ bàbá wọn ya ọ̀dàlẹ̀ balẹ̀ kú tí ń fojú jọmọ ọkọ àmọ́ tó jọmọ àlè náà yà. ìyá wa Mọ́dúpẹ́ ayé Abíọ́lá Onítìrí ń bọ̀ nílé láti United States of America pẹ̀lú àwọn adelé wa gbogbo tilẹ̀ yìí àti tòkè òkun bọ́ bá ti dé ẹtú yáyá kéku ilé ọ̀sán fún toko gbogbo àdágbátá ẹ kíyìn fóbẹ̀ bó bá ti dé kì í ṣèjà bẹ́ẹ̀ la ò jagun àti 2022 níwé ti dúró lórí ìjọba Yorùbá pàtì tó dá dúró international country mọ̀ àjọyọ̀ lórí Yorùbá Nation lẹ́sẹ̀ ń bọ̀ nílé wá ṣe fún wa oúnjẹ àlọ́ rẹpẹtẹ lórí mímu kò sẹ́ni tó débẹ̀ tí ò ní jàjẹ́ kì bọ́ bá ti jọ ọmọ Yorùbá àtàtà àsìkò tí tó fún gbogbo ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ iṣẹ́ ìyá ọmọ aládé kí la tún dúró ṣe. ìyá wa aya Abíọ́lá Onítìrí ń bọ̀ nílé ẹja súnmọ́ yeye kápọ̀ lọ́bì ìbà gbogbo ará Amẹ́ríkà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní ń bọ̀ Ìbàdàn nílé Olúyọ̀lé ni ó ti ṣẹlẹ̀ àjọ̀dún rẹpẹtẹ ní ṣebí tọmútọmú làáfẹ́bìnrin togotogo ní yeye wá wọlé wá bá wa kó wa àwa ó múra kó di kẹmúyẹ Ìjìnlẹ̀ rédíò lẹ́tì máa kọ́kọ́ gbọ́ ọjọ́ tí màmá á dé bọ́n bá ti dé Ìjìnlẹ̀ rédíò ní ó ròyìn kí gbogbo bloggers àtàwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Nation ó múra sílẹ̀ tán láti kéde ẹ̀ pariwo ẹ̀ fáráyé ìkéde tẹ́yẹ bá ti gbọ́ lórí Ìjìnlẹ̀ rédíò lórí Yorùbá Nation ló jẹ́ tòdodo káwọn ọba àyè jẹ́ ó mọ́ ṣẹfọṣẹfọ rẹ̀ sí fún wa pé káwá jẹun mọ́
káwọn ìròyìn ẹlẹ́jẹ̀ lórí Yorùbá Nation òye wáyé iṣẹ́ ti yá kọ́mọ Yorùbá ọmọ rẹpẹ̀tì. ìyá wa Abíọ́lá Onítìrí ń bọ̀ nílé ekukeku ẹ sá olóńgì nítàjò bọ̀. ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí òjé jìgbàrà lẹ̀kẹ̀ ó bọ́. ká dúpẹ́ lọ́wọ́ aṣọ tí òjé àrí òwú ara. títọ́ ni ká dúpẹ́ lọ́wọ́ lagunlagun pagunpagun tó ríbi kẹ́ a. tán tiraka kó lè bọ́ sí. aya Abíọ́lá mo dúpẹ́ Onítìrí kankan díwọ̀n obìnrin takuntakun àgbẹ̀ àràgbà tí ìyá yọ̀tẹ̀ sọnù mọ́rẹ̀mí àsìkò yìí fún gbogbo ilé olù tó dá ìwà. ìyá wa aya Abíọ́lá mo dúpẹ́ Onítìrí ń bọ̀ nílé láti United States of America pẹ̀lú àwọn adélé wa gbogbo àti mua gbogbo lórí nílẹ̀ yìí àtòkè òkun tóbi dórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ máa tẹ́tí sí Ìjìnlẹ̀ rédíò gbogbo ẹ̀ ni wọ́n jù sátẹ́gùn. mua ń bọ̀ ìyá Onítìrí ń bọ̀ àwọn adélé ń bọ̀ yóò sọ kùtù wọ̀wọ̀ gbogbo wa pátá la kú oríire àsìkò pẹ́ mọ́ tẹ́ẹ̀fì gbọ́kéde ẹ̀ ní Ìjìnlẹ̀ rédíò ẹ kú ojú lọ́nà fáyọ̀ pàtàkì gbogbo wa láwùjọ ṣàjọ̀dún wọn ò ní fi wá ṣàwátì táyà tọmọ lọ́jọ́ ẹ̀yẹ àtàwùjọ èèyàn pàtàkì wọn ò ní fi wá ṣàwátì. ẹ jẹ́ básìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìràwọ̀ tí òjò ṣùpá ó tẹ́ ọpẹ́ lọ́wọ́ ètè tó bo eyín gangan tí òjèrí kì ó hàn dé àwọn tán dáwó dúró tán ẹ ṣeun àwọn kò gbọ́dọ̀ bàjẹ́ tán dúró tán kílẹ̀ Yorùbá mọ́rẹ̀yìn ọpẹ́ lọ́wọ́ ètètè jí talk show iṣẹ́ yín ò ní dìbàjẹ́ láé pásítọ̀ Rájí ẹ ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ bàbá wa Moses àmọ̀ ń dúpẹ́ àtún dúpẹ́ lọ́wọ́ ọmọ mi Oníbodè ọpẹ́ àwa pọ̀pọ̀pọ̀ màmá wa Gold ọpẹ́ lọ́wọ́ ẹni re màmá wa Bísọ́lá Òjó ẹ ò ní tẹ́ ọpẹ́ lọ́wọ́ ọmọ mi Esther Balógun ògbà adúláwọ̀ mi ńlẹ́ ó ṣe láé ó bọ̀ jẹ́tì Mrs Adédèjì ń ò gbàgbé ọpẹ́ àwa pọ̀ gan mọ̀mí Adélagun ọpẹ́ yẹni tó tọ́ sí ẹ ṣeun mọ̀mí Grace àmọ̀ ń dúpẹ́ a ò ní gbé sóko rásọ́nà àjò Àjọkẹ́ Adé Àjọkẹ́ Prosper kò ṣeé gbàgbé ẹni ṣeni lóore ká tún lè gbà míì sí ọpẹ́ lọ́wọ́ Ìjìnlẹ̀ Marcus gbogbo yín ló tó ṣe gbòòsà fún sáà AY talk show dandan ni ká dúpẹ́ ẹkú àtìlẹ́yìn a kú oríire olórí kò lọ títí ò ṣeé gbàgbé gbogbo yín láti ṣe gudugudu rẹpẹtẹ yàyà mẹ́fà ìyá Àjàkáyé ńlẹ́ gbogbo yín pátá ẹ ò ní ṣìṣe Queen B mi ńlẹ́ àtúndúpẹ́ lọ́wọ́ LB afẹ́fẹ́ eré ní ń fẹ́ gbogbo wa ò ní kékònà ṣẹ̀rùbà wọn ọpẹ́ àwa pọ̀ gan-an Black Lion ẹ gbúdọ̀ bàjẹ́ ọpẹ́ wa ló tọ́ ẹ ṣe ẹ ò ní ṣàṣetì mọ̀mí Búsíràtì ẹ ṣeun ọpẹ́ ìyẹfẹ́ ní ire gbogbo ọmọ Yorùbá ilé yá inú ibú ní ilé ẹja àgìyàn làáfíà èrùn òkété borí ọ̀gá ṣèlú ilé ẹni ní ilé ẹni Yorùbá Nation tá a ti ń jà fún lọ́jọ́ tó ti pẹ́ adúpẹ́ àti níní ní mọ̀sán a ò tún mẹ̀kan ìyá wa mo dúpẹ́ Onítìrí akọ nínú abo mọ̀rẹ̀mí tí adílé Yorùbá mọ̀nà kàì. ìkéde pàtàkì rèé o fún gbogbo ọmọ Yorùbá pátá aya Abíọ́lá Onítìrí ń bọ̀ níléeṣẹ́ mo à ń bọ̀ mo tẹnu mọ́ àtàwọn adélé wa gbogbo ó mà lábúròdù pátá láti wá já wa sí péjọba Yorùbá bẹ̀rẹ̀ bó bá kù a ò ní jẹ́kẹ́tì yín ó di ìkéde yìí jẹ́ tẹgbẹ́ Yorùbá Nation ó nà abroad.